wọ́n pe Toheeb mighty sí church láti wá kọrin òun sọ èdè tí ò gbọ́ òun sọ èdè tí ò mọ̀ gbogbo nǹkan tó kọ yẹn ẹgbẹ́ lọ síwájú àwọn aláàfáà tí wọ́n mọ inú kéwú tí wọ́n mọ ẹ̀yìn ẹ̀ tó mọ̀ tó mọ ẹ̀ ẹni kí wọ́n máa sọ tó mọ ẹ̀ ẹ rí i pé wọ́n á ní eléyìí ò ní túmọ̀ rádaràda nìkan tó ń sọ kí ló wá mú Toheeb mighty wá di oní nǹkan rádaràda bí irú eléyìí ó ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ti ní máníjà ó ti ń wẹ̀ pé tóun bá lọ sọ́wọ́ ibì kan ọ̀nà tóun gbà yẹn ó jáwọ́ ṣé ọjọ́ orí ẹ̀ kọjá ẹni tó lè lọ kọ́ṣẹ́. Allahu 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 ya amani isa amani lahu video anaka sabati la no wuni silidama wa. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. ṣé rí ọmọ ṣéwù aláàjì tuntun yìí àwọn kìrìsìtẹ́nì kan wọ́n máa rí àáfàá yẹn bíi pé ṣé kìí ṣe pé wọ́n ń tako kìrìsìtẹ́nì pàápàá àwọn akérúbù sẹ́ráfù ìjọ aláṣọ funfun gbogbo nǹkan tó ń jẹ́ ìjọ aláṣọ funfun látòkèdè sálẹ̀ ó bá jẹ́ sẹ́lẹ̀ ó bá jẹ́ church of the lord ó bá jẹ́ kérúbù ó bá jẹ́ àjà aláṣọ funfun. ẹrú wọn náà ọ̀rọ̀ fèrèbọ̀tà aṣọ ọlọ́jọ́ sí ń bọ̀ láforí ẹ̀ wọn náà torí mi tó ti bẹ́ yọ. ẹni ọ̀dọ́ ti jọ́ sí rẹ̀ yìí ńlọ́dọ̀ yìí náà rẹ̀ kí la fẹ́ ṣe sí. Toheeb máa jàbí kí wọ́n pè ọ́ wá ní ẹ̀yìn rẹ̀ gbọ́n tó wí. Allahu Allahu yá àmọ́ni ìsà àmọ́ni láwù fìdí ó ní àdúgbò sábàdì lọ́nà wúni sílẹ̀ dáhùn wá mí. ẹ̀yin náà gbọ́ bá rí sádùá nu àbẹ́gbẹ́ kẹ́yọ̀ máa gbé Allahu 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 ya amani sa amani lahu fiduni anaka asaba ilana wuri sili dama wa firuni epe gbẹgẹdẹ wọn sàn dá mẹ́wàá wọn sàn ewúrẹ́ gbé ojoojúmọ́. àwọn alàgbà wa wọ́n máa rò wípé àáfàá ọmọ ṣéwù ó ń takò wá rárá o ọlọ́run rán ọmọ ṣéwù sí wa ni ẹ má ṣe mí gbọ́ nítorí pé tí irú kíní yóò bá ṣẹlẹ̀ a ní máa ro àròjinlẹ̀ káàrò kọlẹ̀ dáadáa ẹ jẹ́ ká kọ́kọ́ bìrì ara léèrè ṣé kéwú ni Jésù Kristi gbọ́ ni ṣé èdè kéwú yẹn ni Ọlọ́run gbọ́ gbogbo èdè tí Toheeb mighty tó ń sọ yìí ìjẹ́sọ́ lè sọ tó mú ẹ̀. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. ṣé irú àwọn kẹ́sìkì tí wọ́n kọrin yẹn tí wọ́n kì í ṣèdè ṣé wọ́n lálùyọ nídìí orin kíkọ irú àwọn bàbá wa ẹ̀gbọ́n wa aláyọ̀ melody singer tí wọ́n kọrin yẹn tí wọ́n sọ èdèkedè nínú orin ṣé wọ́n lálùyọ wonderful luli tí ó ń kọrin tí kò ṣèdèkedè ṣé wọ́n lálùyọ evangelist Atorise tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè ṣé wọ́n lálùyọ Dr. Dare melody tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè ṣé wọ́n lálùyọ àti bẹ́ẹ̀ lọ. nígbà yẹ bàbá mi tẹ́yàn bá wá láti ta ó fẹ́ wá kọrin tó bá ti dípò tí ń ṣèdè dáàdì mi á ní ẹ lọ gba máìkì lọ́wọ́ ẹ̀ gbogbo èdè tó bá máa sọ kó máa sọ tó mọ ẹ̀ ẹni sọ wípé gbogbo èdè téèyàn fẹ́ máa sọ kéèyàn máa sọ tó mọ ẹ̀ ẹbí mi lè rè pé sẹ́niyàn gbọ́ èdè tí wọ́n sọ tí wọ́n fi máa mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n kíní kan ni ìwọ tí ò sọ èdè tí ò mọ̀ túmọ̀ ẹ̀ tó wá rẹ́nìkan tó wá sọ pé gbogbo èdè tó fẹ́ sọ kó o máa sọ túmọ̀ ẹ̀. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. tó bá máa tó bí ọdún bíi mélòó kan ẹ gbọ́ wípé ó ti lọ ra lẹ́jọ́ ó lọ kórí òkè ó kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n á wá lọ bá a ṣe àrìmọ́lẹ̀ síbẹ̀ wọ́n á lọ bá a ṣe ògùn síbẹ̀ wọ́n á bá a ṣe àfọ̀ṣẹ síbẹ̀ wọ́n á bá a ṣe olúgbòhùn síbẹ̀ nígbà tí ò níṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà ló gbé débi kó máa sọ èdèkedè nínú orin gbogbo èyí tẹ́ ń sọ èdè yìí ọmọ kan wà níjọsẹ̀lẹ̀ ọmọbìnrin báyìí ó pupa báyìí ọmọ kékeré ni tóun náà bá kọrin a máa ṣojú lẹ́gbẹ́lẹ́gbẹ́ báyìí
a máa sọ èdè yẹn ẹbí lèrè yìí pé àwọn èdè tó ń sọ yẹn tó gbọ́ ṣebí Lárúbáwá ni àwọn èdèkedè tí wọ́n ń sọ yìí kódà o àbùkù ni kò tẹ̀sí nǹkan tó jẹ́ kó gbilẹ̀ ní wípé àwọn bàbá wa àwọn aṣíwájú wa wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ dòdò mọ́ sọ́wọ́ tí wọ́n ń fún yín ló jẹ́ ká ilé sòtítọ́ ọ̀rọ̀ ni ṣé èdè yìí ni Jésù gbọ́ ni ṣé èdè yìí lọ́lọ́run ní ká máa sọ ni ṣáwa kìrìsìtẹ́nì lédè tiwa ni. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.